ṣe aṣojú wọn ṣe gidi gan ni o kí alága ti òde ìdásílẹ̀ kí kábíyèsí lóòrò ti ìlú Òwò náà ọlọ́rẹ́ ọ̀gọ́rẹ́ ìtẹ́wàsílẹ̀ bí a ṣe mọ̀ báyìí láwọn ọ̀rẹ́ àdúgbò báyìí báyìí láṣẹ wá sí bẹ̀rẹ̀ lẹ́yìn náà ní ọdún tí ń bọ̀ lọ́wọ́ àti wà ní ojú ayọ̀ ni àdúrà mi náà tún ni pé fún ìlú Òwò ìbàdàn ìlú Òwò ní túká gbogbo ọmọ Òwò tó ń dúró tọkàntọkàn wà ní orílẹ̀-èdè tí wọ́n wà lẹ́yìn omi náà orí pátá lábí ọlọ́rẹ́ ọ̀gbọ̀nrẹ́ ni ẹ̀ṣẹ̀ òkìrì kan. Mo kí gbogbo orí adé ọrùn rẹ̀ tí wọ́n wà ní orílẹ̀-èdè ẹ̀ṣẹ̀ kan ẹ̀kú ìdílé àjọṣe wa ọ̀gbọ̀n bàjẹ́. Mo kí gbogbo àwọn honourables, senators àti gbogbo àwọn ìlànà tí ìlú Òwò wọ́n wá síbí wọ́n á yẹ kábíyèsí olóòrò sí fún ti ọjọ́ Òwò náà ṣe lẹ́yìn ẹ̀ṣẹ̀ gidigan ní olùkọ́ lọ́wọ́ yìí. A fẹ́ dárúkọ àwọn tájọ kó ọ̀pọ̀ ìwà náà ó bẹ̀rẹ̀ látòrí kábíyèsí ní Fìdítì títí Fìdítì àti onígbòlògbò ti lódò náà kábíyèsí onídòdẹ ti ìdòdẹ ti ìlú Ọ̀yọ́ tó wá rẹ̀rí dánilójú pé ìgbẹ́ sọ fún ilé pé àwọn Ọ̀yọ́ Mèsì wọ́n wà nínú ìkòyí náà ìbá sàmù ẹ̀ṣẹ́ gidigan fún ìdílé náà àti bàbá àgbàgbé àwọn náà wà ní ilé náà àti wáyé kábíyèsí sí wọ́n á kí gbogbo wa ọkùnrin lóbìnrin àgbàlagbà lọ́mọdé pé ẹkú àjọ̀dún yìí báyìí láwọn ọ̀rọ̀ àdúgbò àgbà láṣẹ ìgbìmọ̀ lóòrò náà ní bàjẹ́. Mo fẹ́ sọ fún nìkan tí mo dẹ̀ mọ̀ pé kábíyèsí olóòrò náà ti sọ pé àjọṣe ti wà láàrin ìlú Ọ̀yọ́ àti ìlú Òwò láti lọ́dún ti pẹ́. Àjọṣe náà bẹ̀rẹ̀ láti rí pé ẹni tó tẹ ìlú Òwò yìí tó ṣe ọmọọba Ọ̀yọ́lọ́láwà ó jẹ́ ọmọọba Aláàfin Ègbúgbóojú láti Ọ̀yọ́ ẹgbẹ́. Àjọṣepọ̀ náà ti wà látọ̀dọ̀ tó ti pẹ́ àjọṣe náà ní bàjẹ́ ẹ̀ka náà ta wálé pé kí àjọṣe náà mọ̀ mú kí wọ́n dán máa ń sìn yóò ní bàjẹ́ yóò mọ̀ lọ síwájú wọ́n ní gẹ́gẹ́ lọ́wọ́ yọ yóò rọ̀ pé wọ́n lọ síwájú ẹ̀ṣẹ̀ gidigan nínú náà wá sí ilé nínú ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n yín ká pẹ́lọ́wọ́ ní wọ́n lọ ní ẹ̀mọ̀ lọ́rẹ́ ẹ̀mọ̀ rẹ̀. Ìta wá ṣe léyìí tí fún títí òróde kò ṣe pé bóyá pé a bọ̀ wá láti wá lu ìlú àbí láti wá jó nìkan
bí kò ṣe wípé àwa bí a ṣe fẹ́ kí ìrẹ́pọ̀ yóò ṣe wà láàrin gbogbo ọmọ ìlú Ògbóni àti wípé wọ́n ní àgbájọ ọwọ́ la fi ń sọ̀yà ọwọ́ kan bẹ̀rù lórí. Wọ́n á bá lọ́rọ̀ fún yín pé ẹ̀kọ́ nítorí Ọlọ́run wa fẹ́ kí ẹ bá kábíyèsí olóòrùn ẹ bá wọn ní ìfọwọ́sowọ́pọ̀ igi kan kò ní dágbó ṣe kò ṣe pé ẹ bá wọn ní àfọwọ́sowọ́pọ̀ gbogbo ẹ̀ náà kò lè ṣeé ṣe lọ sí ẹ̀yìn gbogbo ọmọ Òwò ilé lóko àti lẹ́yìn odi fẹ́ kí gbogbo yín ẹ bá fi fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú kábíyèsí olóòrùn pé láṣẹ ìgbìmọ̀ ìlú ìbàjẹ́ ẹ̀ṣẹ̀. Ní àfikún ohun tí mo mọ̀ pé à ń ṣe ọjọ́ tàbí ọjọ́ ìmísí pé ká fi máa pè ní òde pé gbogbo wa bá jẹ́ ọmọ Òwò lọ́kùnrin lóbìnrin ìyẹn ó jẹ́ wíwà bí a ṣe wà ní ilé ìlú yóò jẹ́ gbogbo akáfọ́ra ayọ̀ láti rí àwọn oníṣìṣì àti rí nílé ìmọ̀ pé gbogbo wa kájọ sí kájọ nílùú láàrin tí ìlú Òwò wà ní ìdàgbàsókè. Wọ́n á pe gbogbo àwọn stakeholders látòrí àwọn òṣìṣẹ́ ìjọba, àwọn olùkọ́, àwọn dírẹ́bà, àwọn dókítà, àwọn honourables àti gbogbo wa tá a jẹ́ ọmọ bíbí ìlú Òwò yìí. Obìnrin fẹ́ kí ẹ fọwọ́sowọ́pọ̀ kí ẹ̀jẹ̀ lọ gbé ìlú Òwò lárugẹ. Mọ̀ pé wọ́n á ní àgbájọ ọwọ́ la fi ń sọ̀yà ọwọ́ kan bẹ̀rẹ̀ lórí. Ṣé ìlọ inú mi dùn láti wá bí lẹ́yìn. Wọ́n á fi dá ilé pé tí òkú bá ti ní nǹkan ṣe ẹ̀mọ́ pè wá